inú agolo tòmátì rẹpẹtẹ làwọn eléyìí tọ́jú oògùn olóró tí wọ́n ń gbé lọ sí Dubai sí. ọ̀rọ̀ àwọn tó ń gbé oògùn olóró yìí bí wọ́n ṣe ń gé wọn lọ́wọ́ ni wọ́n ń bọ òrùka nì. bí àjọ tó ń gbógun ti lílò àti gbígbé egbòogi olóró nílẹ̀ wa NDLEA ti ń fojoojúmọ́ wá gbogbo ọ̀nà láti mú àwọn tí wọ́n ń ṣiṣẹ́ náà kí wọ́n sì fòpin sí gbígbé ẹrù tí kò bófin mu yìí nílẹ̀ wa. bẹ́ẹ̀ làwọn ọkọ̀ ọlọ́ràn sí ẹ̀dá yìí náà ń ṣàwárí ọgbọ́n lóríṣiríṣi tí wọ́n fi lè máa gbé egbòogi yìí lọ síbi tí wọ́n bá fẹ́ lọ. ṣùgbọ́n àáyágbọ́n ògúngbègbọ́n ni NDLEA àtàwọn tó ń gbé oògùn olóró yìí jọ ń ṣe fúnra wọn. bí àáyá àwọn tó ń gbé kokéènì àtàwọn oògùn olóró míì ṣe ń tiro bẹ́ẹ̀ ni ògúngbè àwọn agbófinró tó ń mú wọn náà ń bẹ̀rẹ̀. lára akitiyan wọn yìí ló tún so èso rere pẹ̀lú bí wọ́n ṣe mú àwọn afurasí ọ̀daràn kan tí wọ́n lọ kó oògùn olóró sínú agolo tòmáàtì rẹpẹtẹ tí wọ́n sì dé pa tí kì í bá ṣe pé àwọn òṣìṣẹ́ NDLEA yìí ní àkíyèsí gidi tí wọ́n sì mú wọn. yóò ṣòro fún èèyàn lásán láti gbàgbọ́ pé kì í ṣe tòmáàtì ló wà nínú agolo rẹpẹtẹ tí wọ́n láwọn ń kó lọ sí Dubai yìí. nígbà tí àwọn òṣìṣẹ́ NDLEA ṣí àwọn agolo tòmáàtì yìí wọ́n kàn fi tòmáàtì díẹ̀ tó dúdú pẹ́rí bo òkè ní oògùn olóró tí wọ́n ti dì sínú ọ̀rá ló wà nísàlẹ̀. gẹ́gẹ́ bí agbẹnusọ àjọ náà ọ̀gbẹ́ni Fẹ́mi Babáfẹ́mi ṣe sọ nínú àtẹ̀jáde tó fi síta lọ́jọ́ àìkú Sunday ọjọ́ 10 oṣù kẹsàn-án ọdún yìí, ó ní oògùn olóró tí wọ́n ń pè ní skunk tó gbé ìwọ̀n 20 kílò làwọn rí gbà lọ́jọ́ ẹtì Friday ọjọ́ 9 oṣù kẹsàn-án tá a wà yìí. gẹ́gẹ́ bó ṣe wí, ẹ̀ka sákò lápá ibi tí wọ́n ti máa ń gbé ẹrù ránṣẹ́ tó wà nínú pápá ọkọ̀ òfurufú Muritala Muhammed International Airport Ìkẹjà nípínlẹ̀ Èkó ni wọ́n ti rí ẹrù tí wọ́n ní wọ́n fẹ́ gbé sọdá lọ sí Dubai lórílẹ̀‐èdè United Arab Emirates. inú agolo tí wọ́n máa ń kó tòmáàtì sí ni wọ́n pọ́n oògùn olóró náà sí mọ́rán-mọ́rán. lẹ́yìn tí wọ́n lẹ agolo náà pa tán ni wọ́n tò ó sínú páálí bí ìgbà tó jẹ́ pé tòmáàtì gan-an ni wọ́n tò síbẹ̀ tí wọ́n sì ń gbé ránṣẹ́. bó tilẹ̀ jẹ́ pé Babáfẹ́mi kò sọ pé àwọn mú ẹnikẹ́ni lórí ọ̀rọ̀ ẹrù òfin yìí nítorí irú ààyè tí wọ́n ti rí gbogbo ẹrù yìí ló ti wà lákàtà àwọn àjọ NDLEA. Mọ́nísọ́lá Sàká ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.